Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Yìnyín aláwẹ́lẹ̀ ń wò yìí tó ń rọ̀ bí kí wọ́n máa lẹ̀yàn lóko láti inú sánmọ̀. Ẹ wo bó ṣe luhò sára ọkọ̀ yìí fófófó tó sì tún fọ́ gíláàsì ọ̀kan lára àwọn ọkọ̀ yìí. Yìnyín aláwẹ́ a máa bọkọ̀ jẹ́ nígbà tó bá ń rọ̀. Inú ilé ló káwọn eléyìí mọ́ àfi bíi kí wọ́n máa sọ̀yàn lóko láti ta. Ìta ló káwọn yìí mọ́ ẹ̀rí bí wọ́n ṣe ń lo àbúradà láti fi dáàbò bara wọn. Inú ọkọ̀ ló káwọn yìí mọ́. Ẹ wo bí wọ́n ṣe ń lọ́wọ́ wọn láti fi kó gáídìn fún yìnyín aláwẹ́. Lọ́dún 1929 ìjì 200 èèyàn ni yìnyín aláwẹ́ pa lórílẹ̀‐èdè China. Orílẹ̀‐èdè India làkásílẹ̀ wà pé yìnyín aláwẹ́ ti pààyàn jùlọ. Yìnyín aláwẹ́ kan rọ̀ níbẹ̀ lọ́dún 1868 tó pa èèyàn 240 lórílẹ̀‐èdè Amẹ́ríkà bákan náà. Èèyàn bíi 140 ni yìnyín aláwẹ́ máa ń ṣe léṣe lọ́dọọdún. Kí gan wá là ń pè ní yìnyín aláwẹ́ àti pé báwo ló ṣe yàtọ̀ sí yìnyín lásán? Báwo gan ló ṣe máa ń ṣẹlẹ̀ nínú sánmọ̀? Mo ti ṣàlàyé èyí lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán kan ìṣáájú tó ń ṣàlàyé àwọn ohun tó máa ń rọ̀ láti inú sánmọ̀. Ẹ wo abala àríwísí fún atọ́ka ayélujára fún fọ́nrán ọ̀hún. Nígbà tí mo fi wà nílé ìwé girama nílùú mi ìlú Ìṣẹ́yìn, òjò yìnyín kan rọ̀ nígbà náà tó gba gbogbo páànù wa jẹ́. Ǹjẹ́ yín ti rí yìnyín aláwẹ́ rí? Àti pé ṣé ẹ ti rí ibi tí yìnyín ti ṣọṣẹ́ rí? Bóyá yìnyín aláwẹ́ àbí yìnyín lásán? Ẹ fi tó wa létí lábala àríwísí. Kíni kòkó yìí ni àwọn ọmọ yìí náà pè wá pé àwọn ṣeré jẹ́jẹ́ ti tàwọn ní eléyìí sápamọ́ síbi kòkó bọ́ síta kan rí ọ ó sápamọ́ sẹ́gbẹ́ yìí bẹ́lẹ̀ yìí wọ́n náà bòde bó ṣe bọ́ sẹ́gbẹ́ yìí eléyìí bọ́ sẹ́gbẹ́ bẹ́lẹ̀ ṣe mọ́kúta òun fẹ́ lẹ̀ mọ́ gbà tán ṣeré eré pásá bóun ṣe lẹ̀ òkúta báyìí ó bá kòkó bí kòkó ṣe ń dún bí ọmọ kékeré nìyẹn wọ́n sà sáré wá bá wa pé kíní kan ń dún nínú kòkó bí ọmọ èké àgbà ọmọ ń dúnnú kòkó bíi ti báwo àṣàgbà ọmọ sì máa dún ní inú kòkó àbọ̀mọ̀ kan bẹ ní àràjì ni adẹ̀wò ogbó sọ̀rọ̀ àdì dáadáa àwọn ọmọ kankan àṣàwọ̀ àwákò fáwọn rẹ̀ wípé ṣé lóòótọ́ ni ọmọ ń dún nínú kòkó bá ṣe lẹ̀kọ́ sínú kòkó báyìí ọmọ bá ń ké á lọ̀lẹ́ padà lọ̀lẹ́ báwọn dádì wa wọ́n dẹ̀ ti sọ fún wa tẹ́lẹ̀ wàhálà ti sọ fún wa tẹ́lẹ̀ pé ká má dé ibi kòkó yìí pé kí ló dé wọn ni kásá má dé ibibẹ̀ arábìnrin pé ẹjọ́ ìdàkùn yóò ti tó àgbọ̀njú bá kòkó yìí ni wọ́n á ní arábìnrin pé yóò ti tó amẹni yẹ̀sì tí kòkó yìí ti bẹ́bẹ́ wọ́n ló ti wọ ó ti lé 30 years sẹ́yìn pé tí kòkó yìí ti wà níbẹ̀ báwọn náà kàn sáyé aláàgbà àwọn nìkan kọ́ láàrí kíní yìí ó ká fi tó àwọn ẹlòmíì létí káwọn náà rí pé lóòótọ́ ni òkú ọwọ́ rẹ̀ dà mọ́kúta lẹ̀lẹ̀ bóyá lẹ́sìnú ẹ̀rù káwọ́ bí ake. àbákò ẹ bá ń sẹ́yìn náà gbọ́ báwọn sẹ́yìn náà gbọ́ tún mú mi wá mú mi. àgbákò lélẹ̀ yìí o kò dáhùn. ara mi ò rí rí. ìfọ̀nsì wa ẹ̀dá kan bá a ṣí ẹ̀rẹ̀ káyọ̀ lómi náà yìí ọmọ mi pọ̀. kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò quick one ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa. Ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ ilé ògbà ọ̀nà ògbà Elédùmarè ò ní ṣe títí wa bẹ́ẹ̀. Mo rò pé gbogbo wa lè rí ibi tí mo wà yìí. Ìlú òyìnbó ló ń pe bíbà ìlú òyìnbó òun ló dàbí wípé oko wa níjẹ̀bú òde àmọ́ ní níjẹ̀bú òde sọ́ọ̀rì ẹ̀yin ọmọ ìjẹ̀bú òde má bínú wàhálà ìjẹ̀bú òde ta yín fà lọ́wọ́ òun ni o èmi gan fẹ́ ọ̀dọ̀ mi ò tiẹ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ṣá ọ̀dọ̀ ẹ jẹ́ kí n gbé mi ẹ má wọ̀rí ẹ má wọ̀dà. Now tó bá lọ fún work kó lọ fẹ́ exercise wàá gba atẹ́gùn tó dáa wàá mí bí ìgbà tó jí fresh air tó máa mí sínú mí síta bí ìgbà tó jẹ́ wípé but lọ́dọ̀ títí wa wọ́n lè wọ̀ ni èèwọ̀ ni ní agbára lọ́wọ́ Ọlọ́run ọjọ́ òní tiwa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa yìí ẹ ti ẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ bẹ́ẹ̀ ni ká wá wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn aláwọ̀ dúdú wa ọjọ́ òní tiwa o ọ̀rọ̀ wa ó máa já sáyọ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run no going back ni ìgbà wo ló máa jẹ́ èmi ò mọ̀ àkókò wo ni mi ò mọ̀ wọ́n kí ni mo mọ̀ wípé ó máa ṣe é ṣe. Hello Nigerians, make una come. They say Nigerians they dey bitter. Make una come see this one. This is Musa Yar'Adua's son. He dey marry
for this video as it is written unveiling of the bride and Allah Og, late President Umaru Yar'Adua's son. We go play the video, then we enter the comment section. You go see whether Nigerians they are born bitter or if they get small joy within them. The reason why they do this video is because of the mood of the country currently. If you enter Twitter, we have two sets of people. One set, they express themselves of what they think about their late ex-leader. Some people when they attack, they say, stop attacking the dead. Stop attacking the dead. Allow the dead to rest. You don't get respect. Children of bitterness. This set of people, they force this one to behave. It's like these ones are robots. We tell you how to behave. You don't have right to express yourself. Then this set of people that are attacking these ones, they hardly have anything good to say about whoever they are defending. It's always attacking this group for expressing themselves, but they hardly have any good thing to say about whoever they are defending. This matter in my eyes is say, is it that every Nigeria is bitter? They don't know how to behave? Or social media don't scatter everything? Make we play this video, we go read comment to let you know say a good name is better than silver and gold. Yar'Adua don't die for more than 50 years now or around that time. Let's play, make I no waste your time. Una not see the video so abi make enter comment section. You know say you can't force anybody to talk wetin you wan talk. They have right to express themselves. Make we start with this one. Late President Umaru Yar'Adua left a good legacy, a good deed. Even after many years, he was still remembered. For good, Jala Jalahu, may his souls continue to rest in peace, and so shall your home and life be peaceful. Okay? This one thought say, during your father's tenure, we don't used to eat fufu in my family. My father said it's not good for our health, but now we are fufu vendor. Okay, as your father regime bring peace to everyone during his tenure, I pray you find peace in your marriage, inshallah. Nigeria, so. And they find one bad comment. I don't see one. This one said, you feel run for president, make you finish what your papa start. You hear so? How many leaders, governors, local government chairmen, or ex-president, they are picking their children, still do anything when Nigerians go celebrate like this? Just give me one. Aside Umaru Yar'Adua. We'll continue. They go say, when the person they alive, they know they appreciate them. But when the person die, they call they appreciate them. How many dead ex-leaders, Nigerians, they appreciate? Drop out the comment section. This one said, this is the kind of family you can marry into without the fear of generational cost. This one said, first political son to get best wishes from Nigeria. No single eight. Imagine the kind of reputation his father built in the whole nation. No single eight. Now this is so, I watched this video so many times already and I cried, please come and finish what your daddy started though. We are very hungry, please. This one said, your father redeemed my mom in the federal ministry when Obasanjo retrenched her and many others. Also paid her for the years she missed working. He was a great man. Happy married life. You can't force person to have a different thought. You slap me here. You say make I smile to the people. You say make I no express am. If I call express am, you call they attack me. Where they crack, they slap me. Don't be madness with that. We'll continue now. This one said, Omo, the peace of mind where your papa gave us was undiluted. Una life and marriage go last past your papa's lifespan. Inshallah. God bless Yar'Adua and grant him Jannah, a very great president. You see so? This one says, so our favorite president's son, they do wedding and una no invite us. May Allah bless your home and may your father's soul continue to rest in peace. This one said, I can imagine how good his father was because almost everyone in the comment section is saying his father was a good man. Say, may Tinubu's son marry first. I want to check something. Okay, una papa na better person. No worry, this your marriage go last. That is why the Bible says that a good name is better than riches. This one said, I am proud of this comment section. This one said, no be the same set of people where they swear for Buhari, they this comment section. But we see the reply.
This one said, now we oh, but this one they different. Now we oh, but Yaradua didn't fry us like Buhari did. So no reason for bad comments. I swear. This one said, good legacy, bro. Yes. Now wetin you do, you go collect o, okay? I wish Yaradua can see how Nigerians are praising him. May Almighty Allah grant him Ajana Firdaus. Rita Anthony, you no go like marry me as second wife, make I use am. Appreciate your papa for his good deed towards Nigeria. We suppose make this wedding trend, but daddy go later show us more shege. It looks like his dad, a very great man indeed. Abeg, contest for president. Make you finish what your father start. We the Nigeria youth will definitely stand behind you. The first president that reduced pump price of petroleum from 75 naira to 65 naira. May Allah bless your home and illuminate your father's grave. Amen. The only president that reduced fuel price from 70 to 75 naira. May your home be blessed. As your father use peace of mind, finish us. Now so God go use peace of mind. Enjoy your marriage in Jesus' name. Between, I dey wait for one of Tinubu's children wedding. Sha something dey my mind where I want tell am that where are those people that used to say Nigeria people are bad? Come and see sweet comments. Read the comments made me emotional. President Yaradua will forever remain indelible in my heart. What a good man. We miss you heavily. The young Yaradua, we wish you best of luck. You see how people are praising Papa? Who will praise Buhari children like this? So, Moku Sapa in there. You feel go check this account by yourself. I read by yourself. I play everything by yourself. Let me check the name again. The name of this account is, I see the name. Dera Visuals. You see also, Nigerians are not bitter. They are not born bitter. Now, waiting people they turn them to now you they see. Okay? Life is a mirror. Now, wait till you show mirror, now you go see. Whatever you see, say people they express towards their leader. Now, wait till their leader show them. What do you think? You could drop up a comment section. Don't forget to like, share, and subscribe to this channel. Thank you. Information reaching me now is that Inobiri himself had decided to put a big cow down. People are sharing it. People have shared it. And also, they have collected the rice in package. They have collected gari in package. This is evidence. Show your PVC. Collect rice, collect malu, collect gari. You can see, and beans. In fact, this is APC doing it. See people doing it. Our councillor in this area, this is Ward E, Koro local government. Incoming councillor is right beside the man. The man is not going to the polo. He's just doing it for the party. He's just doing it for the party. He has been doing it since the inception of campaign. This is another one. This will go far. Be expecting this on the internet very soon. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Things are getting better for Nigeria. Things are getting better. For Asiwaju is on the throne. Things are getting better. Things are getting better. Things are getting better. Mr. President, things are getting better. Hey, things are getting better. For Nigeria. For Nigeria is on the way. Progressive government. Things are getting better. Asiwaju, congratulations. Tinubu ló máa sìnkú gbogbo àwọn wọ̀nyí. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Tinubu ló náà ní mo sọ fún ẹ kí tó kúrò pé ọba Ìbàdàn máa kú. Ó dẹ̀ ti kú. Lẹ́yìn ọba Ìbàdàn bá kú. Buhari máa kú. Lẹ́yìn Buhari ọba Ìjẹ̀bú-Òde máa tẹ̀lé. Mo dẹ̀ tó sọ fún ẹ náà pé ó dùn mí o. Pé mo ń gbàdúrà kọ́ bá Ìjẹ̀bú-Òde lè fojú rí Ìjẹ̀bú state. Mo ní bọ̀t Olúwa ò gbọ́. Ọ̀rọ̀ ti pé kì í ṣe pé mo fẹ́ jòkú èmi náà máa kú. Bàbá mi ìyá mi ti kú náà ta ló fẹ́ fi ìyá ikú jọ. Ta ló fẹ́ ṣoògùn àìkú fún mi. So then lẹ́yìn again ọba Ondo máa tẹ̀lé. Lẹ́yìn ọba Ondo then ọba of Lagos. Then lẹ́yìn ọba of Lagos àwa kù nígbà tí gbogbo rẹ̀ bá ń ṣẹlẹ̀ o then
Ọbásanjọ́ àti Abdulsalam máa wà lórí oxygen. Nínú rẹ́jíìmù Buhari la fi mọ̀ pé màálù wọn ju èèyàn lọ. Orí èèyàn tó ń gé lábẹ́ Ìbàdàn, orí èèyàn tó ń gé lẹ́kìtì, orí èèyàn tó ń gé ní Abíríbá, tó ń gé dànù. Èló náà ta màálù kan níta Buhari 800,000, 400,000. Ẹ wo common Iléyá tó ń ra gbogbo 130,000, 30,000, 20,000 wọn kò tó ṣe rẹ́jíìmù. Nǹkan tó wáyé wá ṣe nìyẹn, ó wáyé lọ́wọ́ promote ẹran, òun náà ti lọ bí ẹran sí. Ṣé bọ́n gbé sápò wá yẹn ní yọlẹ́ tó sùn abẹ́ plane, Chicago. Àwọn èèyàn jòkó lé lórí, wọ́n mu tí wọ́n mu mi, wọ́n jẹ ń bọ̀. Nigeria has lost greatly for we to have pàdánù ní ńlá nínú èèyàn méjì. Abẹ́ mọ your point of view as regards this sir, ẹ̀kú kalẹ̀ sir. Ààrẹ yìí tó ju Ọlọ́run. When you look at what he said in the book of Psalm 8, verse 1 to 3, kí ló wà ń bẹ̀ sá? Kí ló sọ? Ká tiẹ̀ tó bẹ̀rẹ̀. Èèyàn ńlá wo ni Buhari jẹ́? Èèyàn ńlá wo ni Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù? Sorry bó ṣe ń gbé wọn yẹn. Jẹ́ kó kà fún ẹ. Jẹ́ kó kà fún ẹ. Psalm 8, verse 1, wá gbé Bíbélì. Olúwa wa, orúkọ rẹ ti ní ìyìn tó ní gbogbo ayé. Ìwọ tí o gbé ògo rẹ ká orí àwọn ọ̀run. Láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ. Nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́. Nígbà tí mo ro ọ̀run rẹ̀, iṣẹ́ ìka rẹ, òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀. Kí lè ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀? Hallelujah. Hallelujah. Who is Buhari? Ó wá lo láìfù tiẹ̀, ó ní bàbá ló rán wa wá láti wá lò gbà tí wá bò. Àwọn abínú ènìyàn ẹ̀jẹ̀ lọ dákẹ́ jẹ́jẹ́. Ó ti wá ó ti rí tiẹ̀, bóyá òrìn báṣubàṣu, bóyá òrìn jàtìjàtì, bóyá òrìn lálágbèrè, bóyá ńlá gbogbo ẹ̀, ó ti débi tó ti máa jẹ́jọ́. So gbogbo eléyìí tí wọ́n ó dàbẹ̀ ní kí èèyàn kú. Kẹ́ni Ọlọ́run tẹ́sáfẹ́fẹ́ rere kí ló kàn yín pẹ̀lú òdì kejì lọ́hùn. Afẹ́rẹ́ rere kọ́ afẹ́rẹ́ tó dàrú ni. Ẹ wá rò pé wọ́n ṣe ń ṣe jìbìtì ibi náà ṣe jìbìtì lọ́rùn ni. You are going to queue and take your cake normally. You cannot eat your cake and have it. Ṣé rere tí wọ́n ṣe? So that's to say, nǹkan tí Joshua sọ ní Joshua 15 is wrong from 10. Pé for me and my family, there is no family in heaven. There is no Nigeria in heaven. They will not accept Buhari as a president in heaven. People made him president. He forced himself to be president. You see the other time when he lost the presidency, he was crying like a baby. Then eventually he said it will result into war. This is a man that did not care for life. He's very good at life consuming him, even earlier than this time. You know what the trouble he has even set on this nation? Why are you so worried about Nigerian leaders? They are so callous. They are so wicked. They are so mean. And whenever they even attained that leadership role, devil visited them and locked their mind. Somebody Gorioye, somebody for anything. Governor, councillor, even councillor Nigeria, what dispatch rider? Councillor Lasson. Ní o mọ nǹkan agbára ṣe fún wọn tó ń bọ̀ láyé. Nigerians they are too arrogant. So automatically, Buhari kú ìyẹn nítorí ẹ̀yọ́ mi lójú. Òun ló bí ẹni, ó rán iṣẹ́ ni. Ẹni téèyàn kú ní Benue tó ń ta yín tó ń jẹun tí ò débẹ̀ lọ́wọ́ wọn dàárọ̀ la. Ṣèbí ó ló dé bá ó rẹ̀ ọ̀nà. Níbo ló ti rí tó ti gé olódodo kúrò? Ó dé bá Buhari, ó délé wọn lẹ́nìí. Ó dàbẹ̀ tó ń kíyàn good morning. Ó ibẹ̀ máa empty lẹ́nìí. Ó mọ iye àwọn bàbá. Àwọn ilé tí ò ní bàbá mọ́ tí Buhari mọ̀ ń pa ẹ̀ tí Buhari yìí mọ̀ ń pa ẹ̀ tí wọ́n pa wọ́n láì wọ́n pa wọ́n ṣe panú fajú wọ́n ilé tó ṣe fún Igboho náà ẹ̀kọ́ àmọ̀ táǹkì at everything lọ táǹkì citizen ó ṣò pé Buhari ò lọ́pọlọ ó ṣò rẹpẹtẹ ẹ̀yin odi ló yẹ kó sin Buhari sí ó yẹ kó gbé wọnú Nàìjíríà mọ́. Ìlú ìyá ẹ̀ ló yẹ kó máa gbé lọ ní Niger. Bàbá kó tó di pé bí a ó ti. Sir, don't cut it. You ask your question.
inú bí àwọn èèyàn kí lọ́dún mẹ́jọ ẹ̀ ní ṣe ẹ̀yin tó dé láti Mẹ́kà tó lọ sátìmọ́lé kí ni mo ní first wife ẹ wá ṣe báwọn yẹn náà mọ ṣe bó bímọ fún then níbo ni ìdí àgbọn wà wọ́n béèrè kí ló ṣe fún ìdí àgbọn then gbà tó wá sí Ọ̀yọ́ tó wá ń béèrè lọ́wọ́ gọ́vùnà ó ní they are dealing with my people the Fulani people then gbà tó bọ́ sórí orí àléfà ó ní I cannot govern with anybody I don't understand anybody to work with me except if you are Fulani ṣé ìyẹn ni father of the nation abẹ́ẹ̀ kì í ronú mọ́ ni only when beggars died there is no common sin it's only the Lord it's only heaven that bleeded for the death of a princess that's Julius Caesar Shakespeare only when beggars died no common sin you know how many people they have killed you know how many people has lost their life in Benue in Plateau in Ondo State in everywhere it was one that orchestrated telling the Fulanis to drop their cordial and go with AK-47. What does that mean? When you give a gun to somebody that has no brain. I don't think you want to ask me anything about Buhari because I would be mad with you. I must be frank to you. It's very painful. When you are using gun to shoot somebody that has no gun, it's very, very bad. It shows as if the person has no brain. During this regime, he said all the hunters to come and drop their gun. When you want to renew the license of a gun, they will tell you it's 40,000 naira, but you see, when they give you a receipt, it's just one malam. They will only write 4,000 there. Give you just a stupid receipt. And when he lost the election, do you know what pursued Goodluck with Jonathan out of government? Boko Haram. What's the meaning of Boko Haram? Do you know MD Yusuf? You know all these people? These are his people. All his agents like something like El-Rufai. You see what they did to Nigeria? You see what they do to Nigeria? Look at the other president who said he's a peace lover of Nigeria, Abu Salam. These are the people who orchestrated Boko Haram, and we are still in it tomorrow, just like how Evans originated kidnapping. Bàbá. Ẹni tí ó yọ̀ gidigidi tí inú rẹ̀ sì dùn nígbà tí wọ́n bá lè wá ìsà òkú rí kí lè a fi ìmọ́lẹ̀ hàn fún ẹnìyẹn nìyẹn rí tí ọ̀nà rẹ̀ lùmọ̀ sí tí Ọlọ́run sì sọgbà yìí ká. That is the book of Job too. Then when you look at Job 4, ó ní ohun náà tí mo bẹ̀rù gidigidi ló dé bá wa yìí ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣebí pretext ló fi di president. Wọ́n mọ̀ pé ìdí àgbọn ló rú nítorí pé ohun náà tí mo bẹ̀rù ohun náà tí a bẹ̀rù gidigidi ló dé bá wa nínú ìjọba ẹ̀ ẹ̀rù ohun tí a bá wọ́rú àwọn tó fi sí justice the other man kí lórúkọ the other tall man Malami owó yọdún tó lò ń bẹ̀ during his regime owó yọdún tí Emefiele tó ṣe wà bá 4 trillion lọ́wọ́ yìí wọ́rú governance kò ní school start kò ní kankan kò ní everything. The other man to abuse her. Only the person ruling Nigeria is a skeleton. That's Donald Trump. Well, we should thank God will come one day and we'll go one day. 2 Samuel 44. Don't you carry on why you say aku? Mi ò fi kú yọ, but nǹkan tó ṣe láàrin àwọn èèyàn burú jáì. Bàbá, nítorí pé bí a ó tiẹ̀ tẹ̀lé gbaṣọ tí a bọ́ náà ní according to the news report, it's everywhere. That Buhari begged Nigeria before he passed on. The wife delivered that. No, he formulated it. Buhari is not a president. Kò sorry. So you should not believe. No, the wife lied. He's looking for a way to buy solace or mercy for the husband. Ṣé wọ́n jọ gbé pọ̀ ni? Ṣé bọ́lá òun respect obìnrin? Níbo ló ti wá rí? Aago wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀dì ní London? Ẹni sọ ní gbogbo nǹkan descriptors mi ò like ẹ̀. Kí lè yàn parọ́ fún? Tó bá ti gorí oyè yẹn, èṣù yẹn kàn bò wọ́n mọ́lẹ̀ ni. Wọ́n á ṣe the life the whole life himself. Ti life tó ń fún ẹ tó ń fún mi tó ń fún everybody is temporary. Everything around us is temporary. Bó bá róbìnrin tó ń rédìí káàkiri tó ń ṣe gbogbo every tó ń dàdúgbò rú torí pé ọmú ẹ̀ tó torchlight fún lọ́dún máàdógún ọdún àmàwọlẹ̀ àwò àfẹ́ dákú. Ìkébè gọbọ ìtọ́ dẹ̀ gbé ìwà rí pé gbogbo ẹ̀ ti parẹ́ níbi tó ti bá wàhálà kiri tó ti rọbí tó ń fẹ̀yìn gbólẹ̀ kiri fẹ̀yìn gbólẹ̀ grammar school tó ń bá káàkiri
then àwọn ọkùnrin náà lọkùnrin bá dress up nítorí obìnrin òun náà máa lọ bí yanni bo bí yanyan. So you see when you look at all these things, I don't know. Kò sí nǹkan tá a fẹ́ celebrate ní òkú Buhari. Nothing. As for me, that's nothing. I went to the military. I was driven away because I want to help people. Ìlú yìí Buhari tì wá to the extent bó yẹ ká legalize ìbọn. Ó fi yé wa pé ẹranko ni wá. Dídú rẹ́jíìmù Buhari la fi mọ̀ pé màálù wọn ju èèyàn lọ. Orí èèyàn tó ń gé lábẹ́ ní Ìbàdàn, orí èèyàn tó ń gé lẹ́kìtì, orí èèyàn tó ń gé ní Abíríbá, tó ń gé dànù. Èló náà ta màálù kan níta Buhari 800,000, 400,000. Ẹ wo common Iléyá tó ń ra àgbo 1,000, àgbo 600, àgbo 300, àgbo 50,000, 30,000, 20,000. Wọ́n kàn tó ṣe rẹ̀ jí wọn. Nǹkan tó wáyé wá ṣe nìyẹn, ó wáyé lọ́wọ́ promote ẹran, òun náà ti lọ bí ẹran sí. Ṣé bọ́n náà gbé sápò wáyé ní yọlẹ́ tó sùn abẹ́ plane Chicago. Àwọn èèyàn jòkó lé lórí, wọ́n mu tí wọ́n mu mi, wọ́n jẹ́ ń bọ̀. Wọ́n ti sùn sábẹ́ bẹ́ẹ̀, ní ó ti tán náà. Ẹ yẹ ká máa rántí ọjọ́ kan yìí náà. Ọjọ́ tá à ní lè gbọ́wọ́, ọjọ́ tá à ní lè gbẹ́sẹ̀, ṣé ó ṣe kọ̀ tán. Àwọn Adébóyè wà lẹ́nu ẹ̀sìn, Abíọ́lá wà nú ẹ̀, Oyèdépò wà nú ẹ̀, Ògún wà nú ẹ̀ káàkiri. Kò sẹ́ni tá lè, kò sẹ́ni tí ìjọba dọ́wọ́ ẹ̀ ní Nàìjíríà, they will go crazy, go haywire. Then we will tell you, bad. I don't know why evil people, why ibi ló máa ń bẹ àwọn wọ̀nyí wò tó bá ti gbàjọba tó. O lè sùn ju yàrá kan, o lè jò dídé ewúrẹ́ kan tán, o dẹ̀ lè sùn bẹ́ẹ̀dì méjì, o lè wọ mọ́tò méjì lẹ́ẹ̀kan náà. Ṣé gbogbo ọtí tán sí? Ṣé wọn máa rẹ wọn kọ́ ibi tàbájà? Àjọ gbàdúrà tàbájà fi kún bí yìí ni. We did a prayer here for that June 12. Àwọn ọmọ chọ́ọ̀chì ò dáwó. Wọ́n ní kàn gorí orí ibẹ̀ yẹn, Ọlá Adébáyọ̀, gbogbo Alábí, Bùsọ́dẹ̀rù, gbogbo àwọn ọmọ ìjọ káwọn ọkùnrin máa lọ́lé. Akọ́ àtẹ́pẹpẹ àdúrà, ara ríṣiríṣi lẹ̀, àdàdúrà rí. Gbogbo abọ́ sí òwò, àbẹ̀rẹ̀ sí gbàdúrà. Nígbà tó di 10 minutes to 12, wọ́n ló ti gbàdúrà wa. When it's started 1 o'clock, àbáṣagbẹ́ mi. Bóyá àwọn èèyàn kan tún dáwọ́ jọ pẹ̀lú àbọ̀t, ọlọ́mọ ń pa. Wọ́n máyé le. What is military? Báwa aṣọ́bodè. Òbúrú táyì tó tún fi síbẹ̀. Ìyẹn náà tún láyà àti pààyàn. Chief of army staff tó tún jẹ́ lẹ́yìn ẹ̀hún já yẹn bọ́. Ó jó gúrúgúrú ẹ̀ again. Kí ló dé tó fi di pé wọ́n ń pààyàn? Ọlọ́run ló fún yàn lẹ́mìí. Ọlọ́run náà ló lè gbẹ̀mí náà. At your due time, Proverbs 3, 40, 50, 60, 73. Only length of days is in our right hand. Then what we are going to become in this world is in the left. But how wicked they are mean. Then when you look at the Bible, Proverbs 16, verse 17 to 27, Isaiah 59, verse 4 to 15, then Jeremiah 18, verse 8 to 20. He said everything. Then in order to suffer Isaiah 3, 10, 11, only suffer Olododo. But you dára fún dúró pé yóò jèrè ìṣọwọ́ rẹ̀. Then suffer èèyàn búburú. Then go and check Psalm 49. He said, ó ní èrò inú ni pé kí ilé wọn kí ó wà títí. Ó ní ṣùgbọ́n ká rántí àwa tá a rìn èmi àti gbogbo àwọn tó ń wò mí o pé ikú yóò jẹun lára wa. Mo láìkì ìkan láyé Ọlọ́run tóbi ó tó gbó ti tóbi fún Allah Akbar all the time. Because ó fi nǹkan jù wá, ikú ò ní respect. Ó lè mú ẹ lórí ìyàwó ẹ, ó lè mú ẹ nínú kànga, ó lè mú ẹ níbi tó ti yàgbẹ́, ó lè mú ẹ níbi tó ti rìn títì. He has no respect for anybody. Tó bá jẹ́ pé owó lè rà, kí ni wàásù tí mo ṣe ní last Thursday? Time. That's the book of Matthew 24, from verse 31. And then only wàásù 3. Only ogun kò ní àsìkò wà fún. Time ló náwó sí Buhari yẹn o. Bó ṣe máa tún náwó sí mi, bó ṣe máa náwó sí ẹ. Ó ti tásìkò ẹ̀. Ó ní ẹ tí dòjé bọ̀. Ẹ gé fún ìkórè. Àwọn tó kù ní kọ́mọ́ sí o. Wọ́n ti jẹ́lẹ̀, wọ́n ti ṣe gbogbo ẹ lọ. Wọn ò ní yí padà o. Yóò ré kọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ọ̀run òun ayé yóò ré kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. Ṣùgbọ́n. Gọ̀bẹ́ ẹnìkan jẹ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Wọ́n jẹ́ ń sọ kàlàkàlà ni ẹjọ́ pé orí wa ò pé náà. Àrònú bákan. Ẹni tó ní kọ́ńkọ́ mọ́ lọ káyàn mọ́lé. Kí lè ro ẹ̀ sórí Ìgbòho?
nígbà tó bá gbọ́ pọ̀ ọ̀tá ẹ̀ kú ṣe bó lẹ́ẹ̀kọ́ lọ pẹ́ẹ́dìyẹ kó jẹ́ ní ipò tó fẹ́ kó wà lòún wà yẹn ẹ lè bú Ìgbòho náà kí lè fẹ́ bú fún ṣé tó bá rántí àdògán ọ̀rẹ́ ẹ̀ tó wá kí n lé ẹ̀ tó bá rántí àwọn aláàfáà ẹ bá àwọn èèyàn ibi tó ti ń kírun ẹ̀dẹ̀ pa àwọn ẹwọ́ wọn nú ẹ̀jẹ̀ kí ló dé ẹ tún kó gbogbo pàǹdùkú lọ sí Àbújá ẹlẹ́kùn nílé Ìgbòho government of propaganda wọ́n tún ní kí wọ́n máa kí ni Ìgbòho dẹ̀ sọ ó lè má pa àwọn èèyàn mi don't kill my people that's what he said ṣé èèyàn ló fi ṣe tóbìnrin bá rédíò tọkùnrin pa kò tí ì pọ̀ jù so nǹkan tí Ìgbòho sọ mi ò blame everybody is free to his opinion don't give anybody query wọ́n ṣe tiẹ̀ ìgbà tó ṣe nǹkan tó ń query èèyàn torí nǹkan téèyàn kan sọ ló ń torí ẹ̀já ẹ ṣe tiẹ̀ káàrin náà kí ló wà lọ́kàn tiẹ̀ so Alori I don't think kò sí nǹkan tó lé nù. bàbá etí atúndí ilé ẹjọ́ ìta náà ni ti coalition everywhere coalition and politicians wọ́n ti bọ́ sínú ADC àmì náà kó wọ́n bọ́ sínú APC àwọn PDP náà eléyìí 2027 kí ni àfojúsùn yín sà on this. àti pé bàbá ṣé kìí ṣe condition ni this ruling party ń lò láti make sure kó destabilize àwọn other party tó kù yẹn. èmi ò like àti gbogbo àwọn wòlíì pọ̀ Nàìjíríà àwọn owó lárí àwọn tó ń wo gbogbo ẹ̀ mọ́ná kúkú ní kwérì wọn àwọn kan ló sọ pé Tinubu ò ní wọlé àwọn tó sọ pé wọn kò ní síbò àwọn kan ló sọ gbogbo yìí náà ni orí yìí gba gbogbo dáadáa wọ̀nyí kí ló kan coalition pẹ̀lú 2027 ẹ wo ọjọ́ tó ṣì wà ńlẹ̀ mọ́tò ṣì lè pa àyànnú wọn lára àwọn tó ṣe coalition mọ́tò ṣì lè pa wọn wọ́n lè ṣubú ní bedroom kan fọ́rí mọ́lẹ̀ then wọ́n dẹ̀ ṣe nínú wọn náà ẹni ṣèbó lórí wọn ní high blood pressure Atiku is on medication then you can have heart attack at any time then wọ́n ṣe lọ primary ibi tó ń ṣe lọ́ṣepọ̀ ṣé wọ́n lè dàbí Tinubu ṣá tó kó pàtì pọ̀ tó dẹ̀ win ṣé ẹnu òkòfo ṣé ó máa jó nàmùnàmù ṣé wọ́n ṣì ní ìdòwò tó ń fẹ́ lò ṣé owó tó ń jí Nàìjíríà náà fẹ́ lò ẹ jẹ́ kó kó jáde let them bring out the money so then our association yẹn is amalgamation of brain damage people. Amalgamation of damaged-brained citizens. ADC. Association of damaged brain. Àwọn tí brain ni wọ́n bàjẹ́ tó ní fault citizen. Wọ́n ti kóra àwọn ìjọba àwọn tó ń bà lóye jẹ́rìí. Àtìkù ń pa alápàtà. Ẹ wo nǹkan tó bá sọjọ́ kan ní sínú ìwé bàbá Àtìkù. Ṣé ti parẹ́ ni? Ẹni tó ń ẹjọ́ ṣiṣẹ́ tímọ́tímọ́. Igbákejì ẹ̀. Ẹ wo nǹkan tó kọ. Ẹ mọye ìgbà tí Àtìkù gbé Ọbásanjọ́ lọ sẹ́wọ̀n ni tó gbé lọ sí ilé ẹjọ́. Àtìkù is a spoiler. Ẹ rántí bó ṣe kó bá chief judge pẹ̀lú meeting tó lọ ṣe ní ibùdó báyìí. Àtìkù ó ti wá sí party ADC ó ti wá sí party Tinubu rí. Then orí kọ́mẹ̀ntì tí Ọbásanjọ́ kọ nípa Tinubu. Only if you are looking for tactician, if you are looking for a good politician, go to Body Law. It's more or less endorsement ni. Then àwọn tó ń sá ti bí torí El-Rufai ó fẹ́ mínísítà wọn fún ló bẹ̀ sí tó di ọmọ ẹ̀dẹ̀sì tó wà ní gọ́ọ̀mẹ̀ntì o ṣé gbogbo ilé wọn ló fẹ́ wá síbẹ̀ ni. Then Obi Kẹ̀tì òní school sat lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ síbi kan tó ń ti ṣe báàdì bí wọ́n invite ẹ̀ kò síbi tó bí òkè lọ sí mùsùlùmí nìkan ni ò tí ì lọ láti lọ jẹ́ káwọn tó wà ní mùsùlùmí mọ̀ pé òun lè sáàbù kú ló bẹ̀ sí gbé ráìsì àtẹ̀ràn káàkiri ṣé bọ́n ṣe fẹ́ gọ́ọ̀fù Nàìjíríà nìyẹn ṣé yẹn ló fẹ́ jẹ́ kí bitumen ṣé Obi mo yí àwọn tó wà ní Anambra nígbà tó ṣe gọ́ọ̀fù ní Anambra skul mélòó ló ṣí ó lòun ti gbówó fáwọn school of nursing bẹ́ẹ̀ sì kó máa bá yẹn yí torí gbà tí ìyàwó Tinubu ti lọ́bẹ̀ òun náà ti tó lọ́bẹ̀ ẹ̀yìn káwọn yẹn dìbò fún Obi ò lè wọlé l'Anambra then tó bá rò pé òun máa tún kó vote àwọn Igbo àtàwọn traders wá sẹ́kọ̀ọ́ àwọn Igbo mọ nǹkan tó ju wọn rí lẹ́yìn ìbò tó lọ ní àníkọ́ wọn lọ́gbọ̀n àníkọ́mọdé má ṣe kí ni kó má ṣe abẹ́ tó tóbi bò tó bá ti nírun tó máa cover ojú ẹ̀ ẹ̀jẹ̀ kan ti tẹ̀ kí n kà ní ṣó.
ó lè lóun ní eléyìí tó pọ̀ jù bọ̀ tí irun ló máa ta torí iye irun tó ti dá mọ́bẹ̀ náà dá mọ́bẹ̀ so ó lè jẹ́ stubborn grass àbí grass tí ò grow so my brother má tẹ̀ ronú lọ́bẹ̀ only because in the book of Isaiah 57 10 11 12 13 14 ó ní tòótọ́ wọn máa kóra àwọn jọ ó ní ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi that collation is God ò lọ́wọ́ sí ọlọ́run mọ̀ àwọn gidi ò sí ń bẹ̀ ṣàrẹ́gbẹ́sọdá lè yàn ẹ̀yin tó ṣe commissioner tó tún ṣe governor tó tún ṣe minister tó ṣe tó pè wọlé láti attack Tinubu tó náà tàn báàní ẹ̀ wọn náà fi wọ́n iná caucus Tinubu dẹ̀ tó wá ó tún nà wọ́n mọ́lẹ̀ wọ́n tún mú Àmẹ́chí tó jẹ́ Christian wọ́n tún gbé wọn lówó láwà nílé lórí bẹ́ẹ̀ni tó gbẹ́rù wèrè àtọ́jọ́ ẹ̀ lórí ẹ̀ ti dàrú owó láwà nílé lórí láì lọ Mẹ́kà wọ́n tọ̀ báàní ẹ̀ wọ́n ti báàní ẹ̀ láti bẹ̀yẹ̀ bẹ́yẹn ó tún lọ gbé helicopter ó lọ gbé plane ní state ó lọ gbé pamọ́ síbi tó ti ń túnṣe títí Wike lọ get tó ń gbé Wike gbé àti service plane yìí tán torí ìbálòpọ̀ padà wá kó grind ẹ̀ kò ní tó tiẹ̀. ẹ̀yin tèmi nílé ẹ wo fọ́nrán tí mo mú wá fún yín fọ́nrán ọlọ́pàá ni ṣe rí ọlọ́pàá tó ń bá arákùnrin drag nǹkan tó ń bá ń drag ni wípé wọ́n ní ó fi du àwọn pé kó mú fóònù ẹ̀ wá ọkùnrin yẹn dẹ̀ nípa ọ̀gá yín ti sọ̀rọ̀ wípé àgbọ̀dọ̀ fún anybody tó jẹ́ ọlọ́pàá àgbọ̀dọ̀ fún wọn ní fóònù wa pé ọ̀gá yín ní property wa ní fóònù wa àgbọ̀dọ̀ jẹ́ kẹ́ wo fóònù wa àwa la nìkan wa àwọn ọlọ́pàá yìí mo gbà wọn ọ̀gá ẹ̀wọ̀n nǹkan tó ń ṣe fún arákùnrin ẹ̀wọ̀n nǹkan tó ń ṣe fún ní arákùnrin wa sọ fún alára àwọn ọ̀rẹ́ ẹ̀yin máa fídíò ọ̀tọ́ bá fẹ́ fóònù dà nǹkan fóònù dà ẹ̀wọ̀n bá yín drag wọ́n drag máa débi pé wọ́n là ń gbájú wọ́n fún gbàrún wọ́n ná wọ́n gba fóònù ẹ̀ wọ́n ní àwọn fẹ́ wo fóònù ẹ̀ àwọn fẹ́ search fóònù ẹ̀ ṣó yẹ ọ̀gá yín sọ̀rọ̀ ẹ̀ tó gbọ́ nǹkan tó ọ̀gá yín sọ ọ̀gá yín ti ní pé ká má fi fóònù wa lẹ̀ fún ọlọ́pàá kọ̀ọ̀kan pé wọ́n search fóònù wa pé kí ló dé property wa ni kì í ṣe property yẹn àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yẹn wọ́n máa threaten wa ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbàyìí sí tẹ́ ẹ̀ rí wò dáadáa yìí àwọn ọlọ́pàá yẹn ló ń threaten ọ̀bọ tó ń rìkọ́dù yẹn wọ́n threaten ẹ̀ pé kó fáwọn fóònù kó mú fóònù ẹwẹ́wà àbí rubbish wo ni ẹ bring down your phone ẹwẹ́ wo gbogbo nǹkan bẹ́yẹn torí pé ó ń rìkọ́dù definitely nǹkan táwọn náà ń ṣe ò dáa nǹkan táwọn ọlọ́pàá fún ara wọn ṣe ò dáa tó bá yẹ pé nǹkan tó dáa ni wọn ò ní ní kẹ́nìkan ó yá mú fóònù ẹ wá kọ́ máa bá drag báyìí ẹ̀wọ́ yẹn bá drag kí ló le tó yẹn torí fóònù kò ṣe fóònù ọkùnrin yẹn náà dẹ̀ yà wèrè kò mú fóònù yẹn lẹ̀ o kò mú fóònù yẹn lẹ̀ lẹ́ fi rí post yìí tó bá yẹ kó mú fóònù yẹn lẹ̀ ẹ̀ ní ríru post yìí ẹ̀ ní rí post yìí wọ́n á ti delete ẹ̀ ṣe get me sin so mo kàn fẹ́ jẹ́ kí afilé náà kẹ́kọ̀ọ́ ni because tí ọlọ́pàá kan bá ní kẹ́ mú fóònù ẹ wá má mú fóònù ẹ lẹ̀ o so àwọn ọlọ́pàá yẹn nǹkan tó wọ́n náà ṣe o ẹ̀yin náà gbọ́ nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ pé ká má fẹ́ ní kọ̀ọ̀kan fóònù ẹ fi ti ara yín gbọ́ ẹ gbọ́ nǹkan tó ọ̀gá ọlọ́pàá sọ. náà kí lẹ rò pé ó ṣẹlẹ̀ ní fídíò tá a jọ wò tán yìí òun ni wípé 80% òfin kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà kò lè ṣe kí ni kò ó ń sọ ni bọ̀ kò lè ṣẹlẹ̀ mo rò pé fídíò kan wà bóyá kí n lọ wá máa lọ ní kí n wà ní tí n bá rí fine tí mi ò bá rí bóyá jẹ́ kí n fẹ́nu sọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ bóyá a lè rí nínú wa tá a ti wo fídíò náà tí ọ̀gá ọlọ́pàá kan tí ọlọ́pàá tó wà ní checking point tó gbowó lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá yẹn tọ́lọ́pàá yẹn ń dọ̀bálẹ̀ tó ń sun ẹkún òfin tó mú olówó ní Nàìjíríà òun kọ́ ló mú tálákà tó ti yẹ yín sìn tó bá jẹ́ wípé olówó kan gọ́vnà kan èèyàn ńlá kan ló ṣe fídíò yẹn wọ́n máa dọ̀bálẹ̀ tó máa bẹ̀ ni a ní kò lè dáṣẹ̀ èpè kọ́ mo rò pé gbogbo wa láti rí láti gbọ́ láti fojú àgbà wò láti rí èyí tá a mú wá lọ́jọ́ títí òní tó bá tiẹ̀ jẹ́ pé a jọ lọ fún exercise a jọ lọ fún walk ni yẹ́n mi wá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ojú òní ti wá ṣẹ́rí mo ti ṣe Nàìjíríà o mo ti ṣe Nàìjíríà o iná ò sí pàṣẹ mi o mọ́tò níná pàṣẹ o ṣẹ́rí báyìí ẹ má já tíkẹ́ẹ̀tì fún mi mo ti jẹ́wọ́ mo ti já tíkẹ́ẹ̀tì fúnra mi already but mo wọ̀ tún mo wò sí mo rí wípé mọ́tò wà ní mo rò pé gbogbo wa láti fojú ayọ̀ wo gbogbo àwọn nǹkan tí a rí tá a gbọ́ yìí ojú wo lẹ fi wò báwo lẹ ṣe rí sí lọ́dọ̀ títí yín ojú ayọ̀ ni o ojú ìdùnnú òun la máa fi máa wòra wa ṣe rí báyìí ọ̀fẹ́ ní ìgbàlà ẹ débi èyí tó bá mọ̀ láti ṣe ń bẹ̀ ṣe kó fi warm up òun lélẹ̀ eré àwọn governors òun lè máa ti rí àwọn eléyìí bóyá tó bá kabi tẹ́lẹ̀ ẹjọ́ tẹ bá mọ bí tírú àwọn eléyìí wà
ní àdúgbò yín ní Nàìjíríà ibikíbi tó bá jẹ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa fi sínú comment section. Bẹ́ẹ̀ ni outdoor gym òun ló kọ síbẹ̀ ṣẹ́rí gym yẹn pọ̀ exercise yẹn pọ̀ lóríṣiríṣi ṣẹ́rí long tennis àwọn náà wà ń bẹ̀ yẹn tẹ bá fẹ́ lọ fún tá bá tún fẹ́ lọ fún fishing ẹ fẹ́ lọ pa ẹja ẹ fẹ́ bá tòlótòló sọ̀rọ̀ ìyẹn ló tún wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn ṣẹ́rí gbogbo àwọn pípù yìí àwọn akúmàkù atókùmàkù amọ̀nà ọ̀run má lọ tán wá ń kú sílùú òyìnbó tán sọ wípé bí bàbá búbù wípé ó fi ẹsẹ̀ rìn wọnú flight ni broda ẹ̀ tó lọ bá òfin ìyẹn bàbá Tinubu ó ní ìtorí ẹ̀ ló ń ṣe fẹ́ jẹ́ kán gbé wọnú flight ẹ̀ wọ àwọn olódo ṣe rí àwọn olódo upon ten olódo ojú ẹja ló mọ̀ ọ́ jẹ́ ó nítorí ẹ̀ làwọn ṣe gbé wọ inú flight kó jẹ́ wípé bó ṣe fẹsẹ̀ rìn ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ ń sọ irọ́ wọ́n dẹ̀ ń sọ dòtítọ́ mọ́ wọn lọ́wọ́ ó ń sọ irọ́ ó ní káwọn ó ń pretend káwọn ṣe wípé bó ṣe fi ẹsẹ̀ ara ẹ̀ ṣé ó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ ni ta ló sọ fún Tinubu pé ó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ ambulance kan náà fi gbé dé airport ni ṣùgbọ́n gbé dìgbẹ́dìgbẹ́ wọnú ibẹ̀ ni àwọn ọ̀dẹ̀ àwọn amukun mẹ́kọ àwọn òpònú àwọn bàbá àgbàyà lágbára lọ́wọ́ Ọlọ́run níjọ́ làwọn máa lọ níjọ́ làwọn máa lọ ọ̀run tó ní padà níjọ́ ní gbogbo wọn máa lọ bàbá yẹn ti ka gbogbo àwọn tó kù wọ́n ṣe máa lọ nìyẹn àsìkò wọn ti tó bọ̀ àwọn bàbá pásítọ̀ tó ń ka oyè àwọn tó ń fẹ́ kú hàn ká youth wọn o gbogbo àwọn tó ń lọ fẹ́ kú yẹn àwọn gan ti lo extra time gbogbo àwọn tí bàbá yẹn náà sọ wípé ikú ti kàn wọ́n yẹn àwọn ti lo extra time ẹ gbàgbé bó ṣẹlẹ̀ ẹyẹ mú wa ń gàn jàre ẹ lè ríran sí ẹni tó 60 ẹ lè ríran fún àwọn 90 80 ẹ wá lẹ̀ ń tó wọn ẹbí gbogbo wọn náà ti kíw ṣé Buhari abẹ́gì ẹ bá wa sọ fún àwọn bàbá yìí kàn oh my God àti ẹ̀mí tó ń ṣe ń bẹ̀ tó bá yá ní Bible ń ṣe kinní kan tó bá yá ní kinní kan ṣe kinní kan gbogbo yẹn ò tiẹ̀ jẹ́ àwa kan mọ́ kò jẹ́ wá o kò jẹ́ wá ṣẹ́rí mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú bójú ọjọ́ ṣe rí mo làágùn gan ní ẹ jẹ́ ká ẹyẹ olólùfẹ́ yìí ààyè ọpẹ́ yọ ṣé ọlọ́dẹ sí iná ní agbára lọ́wọ́ àṣẹdá ẹ má mind mi ẹ má mind mi ààyè ọpẹ́ wáyọ fún gbogbo wa báyìí o àwa lọ fẹsẹ̀ ṣáìsì ni o join you. It's good for you. It's good for your body. It's going to make you look younger. Ẹ ṣáà rí bí mo ṣe ń sùn tí mò ń sùn. It's going to make you younger. Bí báyìí la máa mú ètò wá sí òpin sí lọ́jọ́ títí òní. Mo kẹ́yìn ìyá mi kẹ́yìn bàbá mi mo kẹ́ ẹ̀gbọ́n mo kẹ́ àbúrò. Ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀. Bó bá ṣe rí lọ́dọ̀ títí ire o ire gbangba ire o ire kàbìtì ire bye.